Nǹkan tí mo kọjá ni pé mo jẹ́ ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́ta ní Yes, sir. ìyàwó mi náà ọmọ ọdún àbí kí la ti ń pè 49 ní ìsìn. Yes, sir. Ìgbéyàwó wa ó ń lọ sí bí 22 years now. Yes, sir. Láti bí ọdún bí mẹ́wàá síbi sísìn kò ráyè sẹ́yìn mọ́ kò kíà fún mi kò ṣe nǹkan nípa ti pé kájọ súnmọ́ra. Okay. Gbogbo ìgbà complain mi kò ní time fún mi kò ṣe anything kò ń make move bí bá dẹ̀ make full move ó máa reject mi òun ráyè ó rẹ̀ mí ọ̀tún ló sì ṣùgbọ́n ó máa ráyè òde bámiṣe àárẹ̀ mi ṣe àbí tí a ti ń pè é yóò ráyè ọ̀rọ̀ tiẹ̀ ṣọ́ọ̀ṣì yóò ti lọ á lò ti lọ sí ṣọ́ọ̀ṣì látàárọ̀ òun ráyè kó rẹ̀ òun complain ọ̀kọ̀ọ̀kan complain mo dẹ̀ gbá kámú but ó ń dé level kan tó yẹ pé mi ì lè continue mọ́ so mo wá decide láti ní companion so but companion yẹn mi ò gbé wálé ọ̀dọ̀ mi different place ló wà èmi gan mi ì dẹ̀ gbélé pẹ̀lú ìyàwó mi náà láti bí ọdún mẹ́wàá náà sẹ́yìn so distance kìíní ló dà kó ó separate wa nípa tiṣẹ́ ṣé ń gbọ́ mi sà. À ń gbọ́ yín, sir. now èmi tí mo ti lọ fún bí oríṣi oṣù kan oṣù méjì tí mo dé kò má ní time fún mi just only weekend tí mo wálé kò má tẹ̀lé welcome pé ọkùnrin yìí ó máa nídìí ohun this and that but kò sí yẹn. Kí lẹ fẹ́ lórí ètò ìsà? Nǹkan tí mo fẹ́ náà ni pé mo ní kí n béèrè pé ṣé tí má decide láti ní companion ṣé àgbòkè kì má ṣe. Dáàdì, ẹ jẹ́ béèrè question kan lọ́wọ́ yín, sir. Yes, sir. Ẹ mọ̀ dá pé o kí ni ìtumọ̀ companion nílẹ̀ Yorùbá ẹ̀ gangan kí ni ìtumọ̀ companion? Alábàárò àbí alábàárò àbí kí láti pè. N tá sọ náà nìyẹn tó ti yé yín, sir. Ìtumọ̀ companion náà ni àlè tó ti yé yín, sir. Ẹ jẹ́ á yàn dáadáa fúnra wa alábàárò náà ni alábàárò alábàásọ̀nbọ̀ báyà náà ẹjọ́ mọ yọ sí àgbo náà ni tó ti yé yín sìn ibi tí mo fẹ́ lọ lélẹ̀ ó sọ tún yẹ fún wọn lórí ètò lálẹ́ nìyẹn ẹlòmíì tẹ̀yìn tọrọ ayé rẹ̀ jẹ mọ́nu nǹkan bẹ́yìn kì í fẹ́ tu délẹ̀ tàn yẹn lórí ètò ni ẹ jẹ́ wọn á lọ síbi tí ọ̀rọ̀ tẹ́ lọ sàn. Dáàdì ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi ó dàbí ọkọ àti ìyàwó tán fẹ́ fẹ́ra wọn àwọn méjèèjì tó ti yé yín ṣé ń gbọ́ mi sà bàbá wọ́n ti wá ń yọ sí àgbo àwọn méjèèjì wọ́n ti ń hira wọn lọ́sàn-án wọ́n ń hira wọn lóru kódà wọ́n ti jọ ń gbé wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ṣẹ̀ wá lọ sọ́dọ̀ pító pé dáàdì ọkọ tí mo fẹ́ fẹ́ lélẹ̀ ẹ gbàdúrà sí fún wa dáàdì ìyàwó tí mo fẹ́ fẹ́ lélẹ̀ ẹ bá mi gbàdúrà sí ẹ gbọ́ mi bàbá mi ṣé wọn tí wọ́n ṣe lọ́kọláyà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbàdúrà sí ni. ẹ̀yin náà ń sìn sà ẹ ti ní companion tẹ́lẹ̀ fún ara yín lẹ sọ lórí ètò sáà pé ẹ ti ní companion tẹ́lẹ̀ ẹ tún wá tún bí èmi tí mo jọmọ yín lérè ń sìn wípé ṣé ẹ lè ní companion ebe ẹ pilẹ̀ ti ní tẹ́lẹ̀ sà. àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ ni. èyí kàn pé ń ṣàkíyèsí kan nígbà tẹ́ fẹ́ mọ́mì yìí ẹ wà late 39 gbà yẹn ṣé mo gbà á. bẹ́ẹ̀ ni. ta ni ìyàwó àkọ́fẹ́ yín sà. òun náà ni. age 39 lẹ́wẹ̀d. no 35. òun náà was 25 then. nígbà yẹn. yes. ẹ̀bí kalẹ̀ yín tẹ́lẹ̀ wrong nìyẹn o bí mo ti bá yín calculate bí báyìí o. n tí màá sọ fún yín lélẹ̀ kí ni age àkọ́bí yín sà. 23 now. ṣọkùnrin àbóbìnrin. ọkùnrin. ó sì wà ní school. ó ti ṣe tán ó múra àti lọ sáf. ẹ ṣe ọmọ yẹn ṣì kéré ó ṣì kéré ẹ lè mọ bá rúurú ẹjọ́ bẹ́ẹ̀ yẹn ó ṣì kéré pẹ̀lú èjì ó ṣì kéré. ṣé ẹ ti bí mọ́mì léèrè bí kí ló ṣẹlẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣé ẹ ti bí wọ́n rí ṣá. láìmọye ìgbà. láìmọye ìgbà
ìtèmi àkàn sọ láì fún mọ iye gbà ìtèmi àsọ fún yín ṣé lélẹ̀ sà. ṣé pé àti kóra wa lọ mo ti lọ report ẹ̀ gan fún pásítọ̀ because kí ni pásítọ̀ wá sọ pásítọ̀ church wọn kí ló wí. kò rí nǹkan sọ o because wọ́n rí lò ní ṣọ́ọ̀ṣì. pásítọ̀ ò ní fẹ́ ráṣì mọ́ wọn káwọn bá ṣàkó ní church ìdẹ̀bẹ́ ní ilé ni wí. ẹ mọ̀ tí màá sọ fún yín sà. ṣe eré kòríta tẹ wá ń sìn ẹ ti lo good 22 years pẹ̀lú wọn nínú marriage àbí. bẹ́ẹ̀ sà. ẹ lè lé wọn bọ́ọ̀ta ẹ̀yin náà dé ní ẹ mọ̀ bọ́ọ̀ta kí mo sọ fún yín sà. ẹ lè lé wọn bọ́ọ̀ta ẹ̀yin náà dé ní ẹ má bọ́ síta. wọ́n ti bí ọmọ mélòó fún yín sà. méjì náà ni. ẹ tún bí mi ṣe bẹ́ẹ̀ bá sì bí mi mọ̀ méjèèjì tó wà lẹ́yìn máa gbọ́ mi sà ẹ lè sìn wọ́n tán. ọmọ tó bá láàánú èèyàn náà ń pè lọ́mọ ọba àbímọ 5 ọba àbí 7 ọba àbí 8 èyí tó bá ti láàánú ẹ̀ ń bẹ̀ ọmọ tí ẹ nìyẹn ìyókù gan tí ò ti láàánú ẹ̀yẹn kọ́ mọ́ wulẹ̀ bí ó bẹ́tà. torí wọn tọmọ ń bódìjà wọn ọ̀dẹ̀ tọmọ lọ́rùn yàn torí kọ́ mọ́ lè bá àtọ́jú òbí lọ́jọ́ alẹ́ náà nìyẹn ṣe bí ọmọ ó wá bí ọmọ kò wá láàánú ẹ kí nìdí pàtàkì ńgbà yẹn tó fi wà láyé tó fi bí ọmọ yẹn kí nìdí pàtàkì. sáà ẹ mọ̀ kó ònú márèèjì yẹn o ẹ dẹ̀ wọ́n lé wọn jáde sọ̀rọ̀ mi ti yé yín sìn ẹ̀yin náà dẹ̀ ni ẹ̀ tí ì dàgbà rárá 61 tẹ́ ẹ̀ bá lóra yín lò commercial àsàdáde ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ gbésí ayé yín ni tẹ́bí kọ́mpánì ọ̀nà ọba pé yín ẹ tètè ṣiṣẹ́ lé lórí tí ò bá jẹ́jẹ́ pé kò ní pé yín ẹ̀yin lẹ́ni ìgbésí ayé yín ẹ lè mọ nǹkan tó máa pé yín sà kódà éèjì tẹ́ ẹ wà tó bá fẹ́ fẹ́yàwó kejì ẹ lè fẹ́ kó bá wù yín bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ tẹ́ ti lọ sọ́dọ̀ pásítọ̀ tẹ́ lọ sọ́dọ̀ gbogbo ẹ̀ tí wọ́n gbọ́ ẹ wà lé 61 sìn ọdún 10 sẹ́yìn lẹ́tí jọ ń fa ọ̀rọ̀ yìí àbí. bẹ́ẹ̀ ni kí ni mo wà ń sìn. age kílẹ̀ wà ń sìn. 59. 59. yes òun náà wà ní 49. ẹ gbà mí bàbá mi ẹ sì kéré ọ̀nà yín sì dín kí ló ṣẹlẹ̀ ọ̀nà yín sì dín náà tó bá ṣẹlẹ̀ láàrin yẹn jọ yanjú ẹ̀ tí wàá sì ṣe é yanjú ẹ ṣe nǹkan tó pé ìgbésí ayé yín ẹ kàn mọ́ ṣe nǹkan tí ó bà rẹ̀ yàtọ̀ ọmọ tí yín jẹ́ tí màá sọ fún yín nìyẹn. ìyẹn ni pé 49 lẹ wà ń sìn náà tẹ́ ẹ fi súnmọ́ ìyàwó yín mọ́ àbí. ẹ dẹ̀ wo ra yín ran with 59 kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ pè wọ́n sọ́tún ẹ pè wọ́n sósè tí ò bá ti wá sí ọ̀nà àbáyọ fún un sọ̀rọ̀ mi ti yé yín sà ọlọ́run á kọ́ yín mọ̀ ọ́ ṣe torí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé yín ni níta ẹjọ́ bá débẹ̀ tó fi di pé ẹ wá ń dì ní ara yín pẹ̀lú éèjì yẹn ní àjọṣepọ̀ tó yẹ kó wà láàrin lọ́kọláya ìwọ tó tiẹ̀ jẹ́yàwó gan tí ní ẹ ò bá dùn torí ìyàwó mi ní agídí débi wípé ọkọ ilé fi gbogbo ọjọ́ ayé ẹ̀bẹ̀ kò sí tí ọkọ òfin lè bẹ̀ tán lókè pẹ̀ láyé kódà kò ní sọ nǹkan tí ń bí nínú yóò sáré pé òun frustrate ìgbésí ayé arákùnrin yẹn ni ó dẹ̀ ń dájọ́ ni ẹ bèrè lọ́wọ́ obìnrin míì pé ṣé o gbàdúrà pé irú ìyá tó jẹ́ ìyàwó tó jẹ́ sọ́kọ ẹ ṣé o gbàdúrà kí àwọn ọmọ ẹ̀ kan fẹ́ ìyàwó bẹ́ẹ̀ n ta sọ ni kó o gbàdúrà ẹ̀ nígbò tí mo tó fojú ọkọ ẹ̀ rí ó dẹ̀ gbàdúrà rẹ̀ ò gbàdúrà rẹ̀ irú ìyàwó irú rẹ̀ tó jẹ́ tí ó tún burú jù ẹ lọ ni wọ́n hàn lé ọmọ ẹ̀ lọ́wọ́ ó rí ẹ rí ìyàwó ọmọ mi yóò mú ìyá ọkọ yóò lù ní àlùbàjẹ́ ọlọ́run lẹ́yìn màlàkà ẹ má kọ ẹsẹ̀ lẹ̀ fún o èmi mo gbé wọ̀ kó lu ìyá ọkọ ẹ̀ yẹn kó lù bàjẹ́ ìyá yóò tún gbé ṣépè dánwò ọlọ́run lẹ́yìn màlàkà ẹ gbọ́dọ̀ stamp ẹ̀ mo fẹ́ gbẹ̀san lára ìyá ọkọ yẹn ni ìkà ló náà ó bá yí ọkọ ẹ̀ jẹ́ ó frustrate ìgbésí ayé ọkọ ẹ̀ ni ìdẹ̀ ní sọ̀kalẹ̀ wá ṣe ara yín náà ní ti mọ gbẹ̀san lára ara yín. wọ́n wá sọ ìyàwó yẹn wọ́n sọdọ̀ ológun wọ́n fún lépè wọ́n ṣàṣe nǹkan kò tiẹ̀ mu wọn ní mọ̀pọ̀ náà ní gbara rẹ̀ tí fi ń jẹ̀yọ́ ọkọ yẹn níyà. kí ló le tó bẹ́ẹ̀ ọdún 10 ọwọ́ àtakùtàn yányán kọ́kọ́ tiẹ̀ kò gbọ́dọ̀ súnmọ́ ẹ mọ́ kí lẹ fẹ́ra yín fún gbà yẹn dẹ̀. alàgbà ló ní fi yín sílẹ̀ o sọ̀rọ̀ mi ti yẹ yín sà ló ní fi yín sílẹ̀ sà o so ti yẹ yín áfíríkà láwa o báàrin ẹ̀ ṣe jẹ́ nìyẹn o ọlọ́run kan yín mọ̀ ṣe o tó bá ṣe wù yín ẹ lè ẹ̀yin náà lè mú mọ́ra 59 ẹ kú ti bímọ méjì àbí ẹ̀yin náà lè mú mọ́ra tí jésù ó fi dé ẹ̀ bá lọ 100 sí
kẹ́ ló bá bí 30 or 40 sí láyé ọ̀ ṣe 120 ẹ lè mú mọ́ra kẹ́ mọ́ wulẹ̀ sún obìnrin kankan mọ́ tí Jésù ó fi dé ṣe mọ̀ pé ńgbà mí yẹn lè gbẹ̀sìn débẹ̀ sọ̀rọ̀ mi ti yé yín sà báwo ni ẹ ṣe jẹ́ all nìyẹn right sà. ẹ ṣe.